A kú dédé wòyí, àsìkò dédé àsìkò yìí, ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, ṣàlàáfíà ni mo bá yín. Fídíò kan ó ní mo ṣalábàápàdé èyí tó ń lọ ràn-ìràn káàkiri orí ayélujára. Ṣe ni mo lérò wípé ibi tẹ́ ẹ ti lè rí tí wọ́n ń yọ̀bọ̀n, tí wọ́n ń yọ àdá, tí wọ́n fi ń gúnra wọn. Ibi tẹ́ ẹ ti lè bá àwọn oníjàgídíjàgan pàdé, bóyá ká bá wọn pàdé níbi gáràjì, bóyá ká bá wọn pàdé níbi tí àwọn ọmọ amugbó, àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́, àwọn ọmọ tí wọ́n sá lé lóríṣìíríṣìí. Àárín wọn lẹ ti lè bá irú ìwà jàgídíjàgan bíi ká máa faṣọya mọ́ra wa lọ́rùn. Ọwọ́ àwọn ọmọ aláìgbọ́ràn yìí, ibẹ̀ lẹ́ẹ̀tì rí irú ìwà bàjẹ́ báyìí, ṣùgbọ́n yani lẹ́nu o. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Àbẹ́ẹ̀rí nǹkan, níbi tá a pè ní ilé ìjọsìn, ibi tá a pè níbi tá a ti ń lọ ń sin Ọlọ́run, ó wá di ibi tí wọ́n ti ń gbàdá, tí wọ́n ti ń gbára wọn lójú, tí wọ́n ti ń faṣọya mọ́ra wọn lára. Àbẹ́ẹ̀rí nǹkan, mo lérò wípé ẹ rí fídíò yìí tó ń lọ lórí fọ́nrán mi yìí. Inú ìjọ òun lẹ ti rí àwọn alàgbà ìjọ àtàwọn akọrin ìjọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lura wọn ní ìlú Bàrà, tí wọ́n ń faṣọya mọ́ra wọn lọ́rùn, tí wọ́n ń kó ìgbájú ìgbámú fúnra wọn. Àbẹ́ẹ̀rí, eléyìí jẹ́ nǹkan ìtìjú. Irú eléyìí á máa ṣẹlẹ̀ bóyá tí olùṣọ́ inú irú ìjọ báyìí, bóyá tó bá ti kówó jẹ, àbí tó gbàyàwó níyàwó, àbí tí wọ́n bá ìwà àbàjẹ́ kan lọ́wọ́ rẹ̀, gbogbo ó bá di kíni, yóò bá di yánpọnyánrin, ní gbogbo ó bá dàrú, òní gbogbo ó bá di bó lọ yá mi. Àbẹ́ẹ̀rí nǹkan, ẹ wo nǹkan tí wọ́n sọ inú ìjọ tí wọ́n pè ní inú ìjọ Ọlọ́run, ẹ wo ohun tí wọ́n sọ dà. Àbẹ́ẹ̀rí, àti gbogbo ohun tí wọ́n wé sórí náà, ránṣẹ́ ń kó ìyà fúnra wọn nínú ìjọ ní ọjọ́ Sunday èyí tí wọ́n ń ṣèsìn lọ́wọ́. Ó ní olùṣọ́ ìjọ yìí àti àwọn akọrin ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lura wọn ní ìlúkulù, tí wọ́n sì ń faṣọ mọ́ra wọn lọ́rùn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí tí ń kọjá lọ ní orí fọ́nrán mi. Àbẹ́ẹ̀rí, ẹ̀yin náà wò ó, ṣerú wà báyìí ṣó lẹ́tọ̀ọ́? Ibo lẹ́yìn lérò wípé ó ti yẹ ká máa rírú wà báyìí? Èmi lérò wípé bóyá láàrin àwọn ọmọ amugbó, láàrin àwọn ọmọ tí ò lẹ́kọ̀ọ́, àwọn ọmọ tí ò gbọ́ràn, bí irú àwọn ọmọ tí wọ́n ti sá lé, àwọn ọmọ oníjàgídíjàgan, irú wọn ló yẹ ọ̀dọ̀ wọn ló yẹ ká ti máa bá irú wà èyí tá à ń rí nínú ìjọ yìí. Ẹ̀yin náà wò ó, kí wá ní nǹkan tó lè ṣẹlẹ̀? Láwọn tá à ń wò yìí, wọn ò kì í ṣọmọdé. Kí wá ní nǹkan tó wá lè ṣẹlẹ̀ gangan tó fi wá di wípé àwa ń faṣọya mọ́ra wa lọ́rùn, àti kò tiẹ̀ wá sí ọ̀wọ̀ kankan fún Ọlọ́run mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ń tiẹ̀ ń sọ wípé àwọn ìjọ tí wọ́n ń dá kalẹ̀ ní ìsìn ní ayé òde òní, wọ́n ní business center ni. Bẹ́ẹ̀ sì ni business center náà fi ń ṣe. Àbẹ́ẹ̀rí, bá a ṣe ń ráwọn ayédèrú pásítọ̀ lóríṣìíríṣìí, bẹ́ẹ̀ náà là ń ráwọn àfáà èké, là ń ráwọn babaláwo onírọ́ lóríṣìíríṣìí. Ẹ wo, òpin ayé ti dé. Gbogbo ẹ̀ tiẹ̀ wá ti dojúrú nílé ayé ọ̀hún, kò tiẹ̀ wá yé èèyàn mọ́. Àbẹ́ẹ̀rí nǹkan, kò tiẹ̀ wọ́n fúnra wọn lọ́rọ̀ sọ, kò tiẹ̀ wá sọ̀wọ̀ fẹ́nikẹ́ni mọ́ tí wọn ò bá tiẹ̀ bọ̀wọ̀ fúnra wọn. Ṣebí wọ́n ó bọ̀wọ̀ fún Ọlọ́run èyí tí wọ́n ń ké pè nínú ìjọ tí wọ́n sọ wípé àwọn dá kalẹ̀ yìí, àbí kí ni ká ti pe léyìí? Àbẹ́ẹ̀rí wípé ìtìjú gbáà ni. Kí ni nǹkan tẹ̀yin náà rò lórí fídíò yìí tẹ̀ ń wò lórí fọ́nrán mi yìí? Kí ni nǹkan tẹ́ ẹ rò? Torí àbẹ́ẹ̀rí wípé eléyìí ó lágbára gan. Gbogbo nǹkan tẹ́ ẹ bá rò, ẹ̀yin ẹ ṣàfi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ ṣe bá a ṣe jọ máa ń ṣe. Ẹ sì má gbàgbé, gbogbo bá a bá ṣe ń jọ àwọn videos wa, ẹ máa bá wa like, ẹ máa bá wa comment, ẹ máa bá wa share tó bá ṣe ìgbà àkọ́kọ́ ní èyí tí ẹ̀yin ṣalábàápàdé fídíò wa. Ẹ má gbàgbé láti follow page yìí. Àbẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ, mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé ayé, mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn.